kẹ́ package ẹ̀ kó jẹ́ kó tún yàtọ̀ sí normal mọ́ínmọ́ín tẹ̀ ń ṣe tẹ́lẹ̀ ni ṣòye yín tí ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe lè ṣe tó fi jẹ́ pé ẹ mọ̀ fẹ́ já sínú ẹ mọ̀ fẹ́ dọ̀ ẹran sínú ẹ máa ṣe níbi tó neat tó wá jẹ́ pé ẹ rọra ṣe ibì kan téèyàn ó ṣe tí ó neat wọ́n wà kọ mọ́ínmọ́ín olóròró àbí mọ́ínmọ́ín ìyàwó Oríyọmí àbí mọ́ínmọ́ín Àpèkẹ́. Ẹ mọ̀ ìyàwó ẹ tó jẹ́ ẹ mọ̀ ní ìsìn ẹ mọ̀ ní ìsìn ọ̀yá kọ́kọ́ fún mi ní ṣàkóso alákọ̀ọ́kọ́ yẹn ọ̀yá gbóhùn sókè. ẹ̀yin mi olóró bẹ́ẹ̀ lè kúròdò ẹ wá rà lọ́wọ́ màáyín mọ́dà bí Àpèkẹ́ mò ń sọ̀rọ̀ ìyàwó Kòdósè ìyàwó Sàmádì ìyàwó Oriyomi Hamzat Oriyomi olólùfẹ́ mi Oriyomi ni wọ́n fẹ́ ó kó sí mi lẹ́mìí ó ń dá mi lọ́rùn ó wà lé mi láyà ìyàwó Oriyomi ẹ̀ má dọ̀kọ̀. Ó ṣe tàbí. Ẹlẹ́mìí èṣù lélẹ̀. Ẹgbẹ́ kan fún ìyàwó náà kí ló ń ti gbẹ́dùn. Àwọn ọmọ ìyàwó lápè mí. Ọmọ ìyàwó lápè mí. Ẹ súnmọ́ ẹjọ́ súnmọ́ máìkì o, ẹ má jọ ọmọ ọlọ́mọ lẹ́nu o. Kẹ́ ẹ mọ bó ti ṣe yín o, ẹ mọ tẹ́ ẹ ṣe o. Ẹwà mi máa dè mí gan lọ́rùn. Àbí ìwọ. Èmi bá. Orúkọ yín mà. Àmínà. Àmínà. Ẹ tẹ́ ní ọdún mélòó mà? 12. Ọmọ ọdún 12 ni. Wow. Láti máa sọ ní ìdíwá ni. Ẹ pa kìíní ìkílẹ̀ rẹ̀ yìí láti dòdòjú ni. Kí ló dé máa ń bára sí mi o? Lórí tí mò ń gbà àlejò ní láti pẹ́kẹ́pẹ́kẹ́. Ìmọ̀ tá a bá bí ìfẹ́lẹ́ ti kó síra yín lọ́pọ̀. Òun mọ̀ pé ẹjì ló ní sàlẹ̀ ọlọ́mọ ní abájọ tẹ fẹ́ràn mọ́mọ́. Tẹ́mi fi fẹ́ràn mọ́mọ́. Bí náà lọ́lọ́ ti ṣe ìyanu.
Nǹkan fáàmù rẹ̀. Ẹgbẹ́ tí ẹgbẹ́ rẹ̀ sọ. Nǹkan fáàmù rẹ̀ kí n máa ta ni. Wow. Kó lè máa ta ni. Ṣé tó bá ń kọ́ sí àwọn èèyàn wọ́n máa ń rajà lọ́wọ́ ẹ̀gbọ́n? Ẹgbẹ́ òní tí wàá débi Oríyọmí gẹ̀gẹ̀ torí yọmí òní sáà pé ìyàwó Kùdùsì àti ìyàwó Sàmádìn ìyẹn tiẹ̀ tún ń ṣe bó ṣe wàá débi ìyàwó Oríyọmí Hamzat ìyàwó Oriyomi ẹ̀mọ́gbọ́kọ mi ó tún wá mọ́ wọn lójú báyìí pé àbí kan ṣe ẹ fẹ́ gbọ́kọ mi kí ló bá débẹ̀. Nǹkan sáré kẹ̀sà náà. Ìwọ lọmọ kọ́ fúnra rẹ̀ ó tún máa lùlù tó bá ń kọ́. Ga o níbo ló ń gbé gan. Ìyànà kóòtù. Ìyànà kóòtù níbi ọ̀nà Adélabú. Ṣé ilé rẹ̀ jìnnà sí ibi ilé bàbá Adélabú? Lọ́nà ilé olóòlà. Ọ̀nà ilé olóòlà. Kí ló kọ skul tó lọ? Ọmọyẹmí. Ọmọyẹmí nursery and primary school. Kíláàsì wo lọ wà? Àbí public school ni? Public school ni? Or private school? Kíláàsì wo lọ wà? Primary 3. Táyì wo ló máa kiri mẹ́mẹ́? 2 àbí 3. Nínú àwẹ̀. Ṣé o tún kiri nínú àwẹ̀ ni? O tún kiri lẹ́yìn tó ṣe tó gbé àwọn Oríyọmí tó wá kiri mẹ́mẹ́? Ta ló nu mẹ́mẹ́ tó ń ta? Mọ́mí ẹ kí wọ́n rò débẹ̀ lẹ́yìn tó sọ ìyàwó Oríyọmí wọ́n tún gbé mẹ́mẹ́ lé ọ lórí. Ṣé nǹkan ká má jẹun bóyá nígbà tó gbé àtẹ̀kọ́ àtọ̀lẹ̀ kò Oríyọmí rí kówó mọ̀. Ní ẹ tún á ń gbé mẹ́mẹ́ lé lórí lẹ́yìn tó ṣe àrífi kọ́ni mọ́ sọ́wọ́n mi ò ti sáré. Bá ṣe pọ́ka ilé múro kó ṣàgbá ni ìbílẹ̀ ti tán ilé òsìlẹ̀ àtijọ́ ọmọ ilé tuntun lọ́sẹ̀kù lọ́dà ìwọ ìyá ọlọ́ọ̀lẹ̀ gba ojúlé mẹ́jọ ti èrè torí ìyàwó mi kò gbọ́dọ̀ kiri ọ̀lẹ̀ mọ́ ṣèyún yóò fẹ́ kọ́ tì í yóò rú ọ̀lẹ̀ apá kan yóò rú kọ́ apá kan yóò fẹ́. Ẹ kàn lọ́rùn ní mélòó lọ́rùn rẹ̀ tí yóò máa rú fún un. O tún ta mọ́mọ́ inú àwẹ̀ yìí. Mọ́mí ẹsẹ̀ mi. Inú àwẹ̀ náà tó ń polówó ó sì ń fi ìyàwó Oríyọmí sí. Ẹyẹ nílẹ̀ ó ní làwúrẹ́ tó ń ṣe tó ń fi. Ọkọ̀ yẹ kó tó ti di executive person bẹ́ẹ̀ kò yẹ ó ta mọ́mọ́ náà. Tẹ́lẹ̀ ó ti di mọ́mọ́ lẹ́yìn olóde yóò tó fún mi. Sáwọn èèyàn ń rà dáadáa wọ́n ra mọ́mọ́ ẹ̀rọ dáadáa. Wọ́n ní àtẹ. Dádì ẹ̀ ń kọ́? Dádì mi ti kú. Dádì ẹ̀ ti kú? Ọ̀dẹ́rù mi làwa wà. Ọ̀dẹ́rù mi làwa. Ṣé mọ́mí ẹ̀ mọ̀ pé ó ń bọ̀ nbí? Àwọn èèyàn sọ pé ká mọ̀ bọ̀. Wọ́n fún mọ́mí ẹ̀ níwèé pẹ̀jọ́. Wọ́n wàá gbẹnu sí máìkì bíi tí wọ́n bá rò débi kí wọ́n tún máa gbé mẹ́mọ́ ilé ọ lórí lẹ́yìn tí wọ́n rí i pé o ti wà connect. Wọ́n strong. Ta ló wá pọ́n mẹ́mẹ́? Pẹ̀lú wọ́n ti strong wọ́n tún pọ́n mẹ́mẹ́. Bẹ́ẹ̀ sì strong náà wọ́n ṣe dín. Bẹ́ẹ̀ sì strong wọ́n bọ̀ àgbẹnu sí máìkì bíi because tí ẹ bá ṣe pé ojú ọmọ tiwọn bí wọn bá lè rìn wọn ò gbìyàn débi wọn ò gbẹnu sí máìkì ní tí wọn bá débi pé wọn ń gbé mọ́mọ́ ilé ọ lórí lẹ́yìn tó confam fún wọn pé ìyàwó Oríyọmí o tó àwọn Oríyọmí Hamzat gan o tún sọ ìyàwó Oríyọmí Hamzat. Báyìí ó tó sí lọ́kàn. Ẹ̀tọ́ ọgbọ́n tí ẹnu. Mo ti mọ̀ pé kankan wà bẹ́ẹ̀ láti àwọn tí wọ́n kọ́. Ta ló sọ pé wọ́n gbọ́kọ̀ níbẹ̀? Àwọn olórí àwọn kan rìn ju wọ́n fẹ́ gbọ́kọ̀ ẹni o. Wọ́n ní wọ́n mọ̀ gbà. Wọ́n fẹ́ gbá mi lọ́wọ́ yín. Gbọ́dọ̀ níbo ló ti ronú tọ́ kò yé mi náà bó ló ṣe ronú débẹ̀ nǹkan. Nǹkan fọ́ọ̀mù ẹ̀ náà. Ta ló fẹ́ fọ́ọ̀mù ẹ̀ gangan? Fúnra mi. Àtìgbà wo ló ti ń lò bẹ́ẹ̀? Àyíwá tí mo ti ń kì í mẹ́mẹ́ náà. Ó ti tó gbà ó tó ti kiri mọ́mọ́ bẹ́ẹ̀. Ó ṣe pẹ́. Ó ti tọ́dún kan. Àtìgbà náà ló ti wá mọ́ lò báwọn.
o sì wá rẹ̀ tí ó rìkọ́ọ̀dù ẹ̀ fún mi láti jọ yìí. gbogbo ayé tí ìkọlù mi tó sì dùn yìí fóònù yìí. máa tẹ́mi ìbàdúpẹ́ adúpẹ́ náà yẹ tí ọ̀bùn tó máa fìyà jẹ́ lérí pé nkọrin ó tó kiri ọ̀lẹ. ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológo lọ́jọ́ pọ̀ òbírí òjì orógun ẹ̀ lò tí a ti kékeré gbógun tògo ògo tó lọ sí fún kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọlọ́rẹ̀ ọlọ́nà ni ọlọ́nà ni. ìyá. sàgbà lọ́kàn. èèyàn kan ní how will I listen to the music ó wà lórí page ẹ̀ ní TikTok ṣé page náà máa gbé TikTok náà ó wà lórí page ẹ̀ ní TikTok tẹ́ bá ti fẹ́ wo bẹ̀ ìyàwó Oríyọmí ẹ ti. àmọ́ máa fídíò mi. ó yá wọn bàbá gbẹmí sí máìkì. ẹjọ́ kọjá. bóyá mo lè kọjá tẹ́lẹ̀ o. ó yá ẹjọ́ kò mẹ́ ẹgbẹ́ máìkì fún. ọ̀bọ. ẹlẹ́ẹ̀lẹ́ gbẹ́nu sí máìkì padà gbẹ́nu. kí ló sọ nísì. ẹlẹ́ẹ̀lẹ́ gbẹ́nu sí máìkì padà gbẹ́nu sí. ọ̀yà kí lórúkọ yín màdá. Islamia. ẹgbẹ́nu sí máìkì. Islamia kí ni. Adékọ́lá. bó lẹ ṣe mọmọ yìí. èmi gan rí tó ń kiri lọ ni so mo á rí i pé mẹ́mẹ́ ló ń tà. ẹnu yín tà ṣe máìkì. mo rí i tó ń kiri lọ so mo dẹ̀ rí tó ń polówó mo á ní pé kó wá kọrin fún mi wá tèmi ò bá ti ra mẹ́mẹ́ pé òun ò ní kọrin so mo á ra mẹ́mẹ́ lọ́wọ́ ẹ̀ lọ́jọ́ ẹ̀ mo á ṣe fídíò mi mọ̀ pé fídíò yẹn gan máa go fara èmi kàn ṣe pé kí n post ẹ̀ ni. ok ìgbà tẹ́ wá ṣe ìgbà tẹ́ ẹ rí pọ́kọrin tó di ọ́dà pọ̀ mí bò lẹ́yìn kí wọ́n ṣe fíìlì lẹ́nu ayé yín. èmi ṣáà rí i pé orin yẹn fọ́ ni that's why mo yẹ post ẹ̀. ẹ ṣe àwọn ọkọ tó ní ọkọ mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ sí gbogbo wọn ló méjèèjì tó kù sí ó kó wọn dọ́dọ̀ yín. kò kó wọn wá náà. ẹ̀mí ló rẹ̀ rí kọ́. àwọn kan tó bá ti bọ́ sí mi lẹ́nu. kí ló sọ. àwọn kan tó bá ti bọ́ sí mi lẹ́nu. òsì àjòkò mọ́gàjì ọ̀bọ sí ọ̀lẹ́ wọn ti fojú ẹ̀ rí lálẹ́ yìí. so ẹ wá post ẹ ó wá go viral ṣáà náà lẹ bá sí page ẹ ẹ ṣe gan ni how many followers ló ti ní báyìí. bóyá àjẹta ni mo ṣe ó lè ti ní more than 5k or 4k followers. ẹgbẹ́rún sí máìkì ẹ̀yin fúnra yín how many followers lẹ ní. ṣé mi bóyá bíi 20k àbí 20,000 lẹ ní àbí agbára Ọlọ́run kò ní ju oṣù kan lọ tí ó fi ní jù yín lọ. àmì. yes lágbára Ọlọ́run ẹ̀fọ́ ọ̀sán ní 5k kẹ́ tó wá ìgbà tẹ́ bá fi délé yóò tún ti ní sí lágbára Ọlọ́run. ẹ̀yin tẹ́ ń lo TikTok ẹ bá mi lọ sí ìyàwó Oríyọmí lórí TikTok ẹ bá ń fọ́lọ̀ ẹ̀ ìyàwó Oríyọmí lórí TikTok ẹ bá ń fọ́lọ̀ ẹ̀ ọmọ mi ní jẹ́ bẹ́ẹ̀ kí ni èèyàn lè ṣe gan-an. ẹ pẹ̀lẹ́ madam. ẹ wà kéde iléèwé ẹ ràn mí lọ́kù ẹ sì wà fún mi lọ́wọ́. kí ni mọ́mí ẹ fẹ́ fowó ṣe. tó fi máa ṣiṣẹ́. iṣẹ́ mi yàtọ̀ sí mọ́ínmọ́ín. ṣé báwo mọ́mí ẹ ṣe dàgbà tó. ìyanu ẹ wọ́n ju ìyanu ẹ lọ. Yeah, auntie, my baby. àti tó sọ fún my baby àti ẹ̀dá. You want to do. ewu ń bẹ̀. ọmọ mi fọwọ́ mi. ok bí mọ́mí ẹ̀ ṣe rí nù. mọ́mí ẹ̀ náà sì kéré rẹ̀ ó lè jẹ́ stature. kí n rìn ẹ́ lọ́wọ́ nípa iléèwé rẹ̀ àbí ní ìdẹ̀bẹ̀ fún mọ́mí ẹ̀ lówó kó máa fi tajà good tó bá di èní ní Friday àbí àwọn mọ́mí ẹ̀ bọ̀ lọ́jọ́ Wednesday ìwọ àti mọ́mí ẹ̀ máa bọ̀ ń bí lọ́jọ́ Wednesday máa retí yín.
Digi ala. Ìyàwó Ìyọ̀mí o Ìyọ̀mí Hamzat. Ìyàwó Ìyọ̀mí ẹ̀mọ́ tọkọ. Ní olóró lẹ́mẹ̀lẹ́ kòròdòrò dé wákà lọ́wọ́ máa ń yàn. Ẹ káalẹ́ madam. Ẹ káàbọ̀ sórí ètò. Ìyàwó Hamzat. Ìyàwó Ìyọ̀mí o Ìyọ̀mí. Ẹ̀yin náà rí pé orin yẹn náà dùn. Digi ala. Ìyàwó ìyàwó Hamzat. Ìyàwó Ìyọ̀mí o Ìyọ̀mí Hamzat. Ìyàwó Ìyọ̀mí ẹ̀mọ́ tọkọ. Ó ti lọ fáfá. Ẹ káalẹ́ madam. Ẹgbẹ́nu tí máìkì sọ̀rọ̀ sókè ọmọ Nàìjíríà. Ẹ káalẹ́ sàn. Ẹ̀sùn ẹ̀yin jẹ́ ẹ ti la bí àlárí pé ẹ wàá gbẹ́nu sí máìkì l'Àgídìgbò. Sọ́sì mọ́ wà nú àdúrà yín pé Ọlọ́run mọ̀mọ̀ jẹ́ ń lọ gbẹ́nu sí máìkì l'Àgídìgbò tọ́nà kan máa ń ṣàdúrà bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ pípé ni. Torí méjì lèèyàn máa gbẹ́nu sí máìkì l'Àgídìgbò tó o bá ti ń fi ṣàdúrà máa sọ pé Ọlọ́run mọ̀ jẹ́ ń gbẹ́nu sí máìkì ní Àgídìgbò níta ìdá o èèyàn máa ń gbẹ́nu sí máìkì nítọ̀nà tó dáa náà gbà mí. Àpèkẹ́ àbí àpèkẹ́ gbogbo ọmọ Nàìjíríà ló ti mọ Àpèkẹ́ kódà nílẹ̀ yìí tó fi dókè òkun kò síbi tí wọn ò ti mọ Àpèkẹ́ èmi Àpèkẹ́ mò ń sọ̀rọ̀ ìyàwó Sàmádì ìyàwó Kùdùsì ìyàwó Oríyọmí Hamzat ìyàwó Oríyọmí ẹ má gbọ́kọ mi ọ̀gá nígbà tẹ́ gbọ́ pọ̀ mọ́ yín kọrú orin ìbò lẹ ṣe fíìlì gan. Àwọn èèyàn ló máa ń sọ fún mi tèmi bá ti wà nínú ilé àwọn èèyàn máa sọ pé ṣé mò ń gbọ́ orin tó ń kọ máa ní mi ì bá pàdé rí ṣùgbọ́n àwọn èèyàn kan máa sọ fún mi ní ilé ṣùgbọ́n fọ́nì tí mo kàn rí nínú ọ̀rọ̀ rẹ̀ ni pé tí bá ti wà ní inú ilé báyìí ni wọ́n wà yín bàbá ni ta ló ń wà mí wọ́n wá sọ pé Oríyọmí ń wà yín àní tí a ránṣẹ́ sí mi ni lọ́ba ni ẹ rí i pé ń wá yín ẹ lọ gbẹnu wọn dápò wájú mi jàre bàbá àjàgbé mọ̀ pé kó wájú mi akẹ́kọ̀ọ́ sá máa gbé ọ̀rọ̀ sí ọ ní ẹnu tẹ́mi kan rí ní. ẹ̀yin rò pátẹ́gùn ní gbọ́rọ̀ sí lẹ́nu ẹ̀yin ni ìyá Àpèkẹ́ kí lẹ̀ ń tà mọ́ẹ́mọ́ elépo ròdòdòdò ni àbí mọ́ẹ́mọ́ olóróró. àti elépo àti olóróró. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni ṣe máa kiri rẹ̀ máyín olóróró mọ́ẹ́mọ́ elépo ròdòdòdò ok kiri méjèèjì papọ̀ ni mọ́ẹ́mọ́ olóróró àti elépo ròdòdòdò. bàbá rẹ̀ ń kọ́. bàbá rẹ̀ ti kú. bàbá rẹ̀ ti kú. ọmọ mélòó lẹ bí fún bàbá rẹ̀ kí bàbá rẹ̀ tó kú. èmi náà mọ̀ pé ẹ̀sùn fún lálẹ́ ó nìkan lẹ bí fún bàbá rẹ̀ ọmọ ọdún mélòó ló wà ńgbà tí bàbá rẹ̀ kú. ọmọ ọdún méjì ló wà ńgbà tí bàbá rẹ̀ ọmọ ọdún méje bàbá rẹ̀ kú gun òpẹ́ pọ̀ ọmọ ọdún méjìlá ní báyìí ọdún márùn-ún rèé tí bàbá rẹ̀ ti kú irú òkú wo ló pa bàbá rẹ̀. àwa ti kú lọ́dọ̀ rẹ̀ ó tó di kú nǹkan yóò tó ṣẹlẹ̀ sí. ó ní sẹ́pẹ́ ọmọ ẹ̀yọ kan péré rẹ̀ bí fún bàbá rẹ̀. ó máa ń nà ní. ó máa ń nà ní ẹ kàn gbọ́ pé ó kú ni kò l'accident ó kàn kú ọ̀pẹ̀lẹ́. Ìyàwó Ìyọ̀mí o Ìyọ̀mí Hamzat. Ìyàwó Hamzat. Ìyàwó Ìyọ̀mí o Ìyọ̀mí Hamzat. Ìyàwó Ìyọ̀mí ẹ̀mọ́ tọkọ. Ìyàwó Hamzat. Ìyàwó Ìyọ̀mí o Ìyọ̀mí Hamzat. kíláàsì wo ló wà. primary 2 ló wà báyìí. ok máìmáì àti ẹ̀kọ́ lẹ́ ń tà. bẹ́ẹ̀ ni a máa ń gba ẹ̀kọ́ yẹn. ẹ máa gbà á bí báwo. tó bá dé rẹ̀ tó rówó san. máìmáì ẹ̀wà ń kọ́. agolo 6 la máa ń ṣe. ẹ máa rówó ra yẹn. ẹ tún rówó ra ẹ̀kọ́ ẹ máa gbà ni tó bá ti wá dé ẹ sọmọ tà dáadáa. ìgbà mi ò lè ṣẹ́kù àwa á jẹ àbí ká sọ pé kí
kí n sọ pé kó yípo lọ ní àárọ̀ kó tó lọ sùkúl. Oriyomi Hamzat, ìyàwó Oriyomi ẹ̀mọ́ tọkọ. Ìyàwó Samad, ìyàwó Oriyomi Hamzat, ìyàwó Oriyomi ẹ̀mọ́ tọkọ. Ìyàwó Kudus, ìyàwó Samad, ìyàwó Oriyomi Hamzat. Àpèkẹ́ bẹ́ẹ̀ni sí máìkì káwọn èèyàn kalẹ̀. Ẹ kálẹ́. Mo ní kó o mú mọ́mí ẹ̀ wá lẹ́nu. Kí ni mo ní o mú ọ wá fún? Níta mímí. Nípa mọ́ínmọ́ín. Mọ́ínmọ́ín ni mo ní o mú ọ wá fún. Bí bá a jọ sọ nǹkan kan tí mo fi ní o mú ọ wá. Kí ni nǹkan náà? Òun bá ti sùkúl. Ìgbà tí mo ní kí ni mo lè ṣe fún ẹ. Mo bi léèrè pé kí la lè ṣe fún. Àwọn olólùfẹ́ mi wọ́n ní àwọn fẹ́ ká sí nǹkan kan fún Àpèkẹ́ onímọ́ínmọ́ín. Ó sì ní òun fẹ́ ká ràn ìyá àwọn lọ́wọ́. Kí ni a lè ṣe fún yín? tí agbára yín bá ti dé mi. Ọ̀nà wo báwo lẹ ṣe fẹ́ tágbára wa bá pé ṣé aṣọ lẹ nídìí àbí bàtà? Rárá, owó tí màá fi máa tajà. Owó tẹ́ fi máa tajà máìmáì yìí náà ni torí ìfẹ́ kẹ́ ẹ fi máìmáì yìí sílẹ̀ ẹ kàn máa àmọ́ kàn fẹ́ kẹ́ ẹ pákéjì ẹ̀ kó jẹ́ kó tún yàtọ̀ sí normal máìmáì tẹ̀ ń ṣe tẹ́lẹ̀ ni ṣòye yín tí ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe lè ṣe tó fi jẹ́ pé ẹ máa fẹ́ já sínú ẹ máa fẹ́ dọ̀ ẹran sínú ẹ máa ṣe níbi tó neat tó wá jẹ́ pé ẹ lọ́ra ṣe ibì kan téèyàn ó ṣe tí ó neat wọ́n wà kọ máìmáì olóròró àbí máìmáì ìyàwó Oríyọmí àbí máìmáì Àpèkẹ́ something tó sáà máa gbé orúkọ ẹ̀ jáde tẹ̀lé máa register tó yẹ pé ẹ lè máa supply àwọn ilé oúnjẹ lóríṣiríṣi tẹ́ ṣe tí ó neat tẹ́ pé tá a bá gbé kámẹ́rà síbẹ̀ báyìí àwọn èèyàn ó rí i pé eléyìí ṣe o táwa gbọ́n tún bá yín polówó ẹ̀ so ẹ lè ṣe bẹ́ẹ̀ yẹn. níbo lẹ ń gbé? ilé tuntun àárín ìgboro níbẹ̀ yẹn. ẹ ní láti wá ṣọ́ọ̀bù sí àwọn ibì kan tó tún súnmọ́ ibi tí kì í ṣe irú ibẹ̀ yẹn ìgbà fẹ́ gbé máìmáì tí ọmọ yìí ó ti kú Ọlọ́run fẹ́ kí máìmáì rẹ̀ kúrò ní lẹ́vù ibi tẹ́ ẹ ti ń ta yẹn ló fi dárúkọ wa Ọlọ́run fẹ́ kó kúrò ní lẹ́vù ibi tẹ́ ẹ ti ń ta yẹn ló fi dárúkọ wa ẹ kẹ́ wá di gbajúmọ̀ oní máìmáì yàtọ̀ sí máìmáì tẹ̀ ń tà tẹ́lẹ̀ ṣé ẹ mọ máìmáì ṣe gidi èyí ṣe máìmáì yóò kúrò ní máìmáì inú ọ̀rá o kì í ṣe irú inú ọ̀rá rẹ̀ yẹn o tẹ̀tà lọ́lẹ́yìn lẹ́ẹ̀pọ̀n tẹ́ gba ẹni tí ọmọ pọ̀n tẹ́ mọ̀ sanwó fún un tí ó pọ̀n tí ó fáyìn tí wọ́n pàkéjì ẹ̀ tí wọ́n bá ti fẹ́ jẹ mọ́ínmọ́ín wọ́n wakọ̀ wádọ̀ yín wá ra mọ́ínmọ́ín ìmọ̀ sí mọ́ínmọ́ín rẹ̀dẹ̀rẹ̀dẹ̀. Ìyàwó Oriyomi ẹ̀mọ́ tó Hamzat, ìyàwó Oriyomi Hamzat, ìyàwó Oriyomi ẹ̀mọ́ tó kọ, ìyàwó Oriyomi Hamzat, ìyàwó Oriyomi ẹ̀mọ́ tó Hamzat, ìyàwó Oriyomi Hamzat, ìyàwó Oriyomi ẹ̀mọ́ tó kọ, ìyàwó Oriyomi Hamzat, ìyàwó Oriyomi ẹ̀mọ́ tó kọ, ìyàwó Oriyomi Hamzat, ìyàwó Oriyomi ẹ̀mọ́ tó kọ. Ẹ̀yin mi olóróró lẹ́mẹ̀lẹ́ kòròdòrò dé wákà lọ́wọ́ máa ń mẹ́ta. Digi ala. Ìyàwó Kudus, ìyàwó Samad, ìyàwó Oriyomi. Àkọ́kọ́ nìyẹn bísínẹ́sì tí ọmọ yín ti dá yín lókòwò torí pé ó dárúkọ wa ó ti change the story yín torí pọ́lọ̀ ń forúkọ wa sí lẹ́nu. nípa tọmọ yín
ọmọ tó máa ń bá ṣe park ọmọ tó máa ń bá ṣe recording yẹn mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ súnmọ́ mi ó kárí láì ó ṣe gan ni ìwọ náà orí ẹ̀ ọkàn kè ìwọ náà ó ṣoríire ìwọ ló lọ́rùn lò tá a fi education from now to university level. ìtumọ̀ ìbò tí mo sọ ni pé mo ti gbà á gẹ́gẹ́ bí ọmọ mi látòní lọ èmi ni wọ́n sì máa sanwó iléèwé rẹ̀ títí tí ó fi jáde yunifásitì. ẹ ṣe sọ. mo mọ̀ pé òun ò yé yín tẹ́lẹ̀ náà ó ti yé yín báyìí. so àwọn nǹkan tí a wá láṣẹ yẹn yóò mọ̀ pa owó wọlé fún dáadáa then owó mọ́ẹ́mọ́ yín ìmọ̀ tẹ bá follow package tá a bá fún yín òun ló máa pay yín but pending the time tá a bá máa parí ẹ má gba àwọn ẹ̀kọ́ mọ́ ẹ sì má gba àwọn mímọ́ ká tó bẹ̀rẹ̀ yẹn ká tó parí gbogbo ètò packaging yẹn àgbà ṣọ́ọ̀pù àti gbogbo yẹn wọ́n máa fún yín 100,000 báyìí. ẹ̀yin olólùfẹ́ Oriyomi Hamzat jákèjádò àgbáyé I want you to support me on this girl. I want us to help her. I want to be proud of her in a very short time, by God's grace. I want us to be proud of her. I need your ẹ kú oríire reason tí mo ṣe ní kó pè yín wálé nínú yẹn so kí lẹ ní láti sọ. ẹ sọ̀rọ̀. mo dúpẹ́ lọ́wọ́ yín alájí ẹ̀yin ló lè dídàkudà ẹ̀yin ló lè kúkú yà mo lè dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ. ẹ má sọ fún mi. mo lè dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà torí pé mi ì bí fún pé gbogbo tó ṣẹlẹ̀ yìí mi ì bí fún pé ó lè ṣẹlẹ̀. ọkọ mi gan ló sọ pé kí n lọ fi sí private pé nígbà tí ò mọ ìwé kankan ní public tí mo fi sí ẹni tí mo wá fẹ̀yìn lọ́wọ́ ni kí n lọ fi sí private pé mo máa sanwó ẹ̀ nígbà tí bàdé ṣe ń ṣe díẹ̀ náà lásàmù sanwó sùn yẹn ní Monday ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ yín. sọmọ ó tiẹ̀ ní òun fẹ́ ká change the school ọ̀hún so ẹ bá mi wá school mi tó bá fẹ́ so ìyẹn owó school ọ̀kan ni wọ́n àwa Ọlọ́run ó sì bá wa sọ. mo dúpẹ́ lọ́wọ́ yín o. ẹ ṣeun Idris bá mi ṣe é fún wọn fẹ́ tó lọ bóyá kó máa lọ. mẹ́yìn mi olóróró mẹ́mẹ́lẹ́ kòròdòrò dẹ́wà dà lọ́wọ́ máa ń mọ́ta yàwé kẹ́mu lọ́rọ̀ ìyàwó kòdòsè ìyàwó sàmájì ìyàwó Oriyomi Hamzat Oriyomi olólùfẹ́ mi ò Oriyomi ni wọ́n fẹ́. dúró kó tó mọ̀ fún Oriyomi àwọn wo ló mọ̀ dárúkọ náà Samadi àti Kudusi Oriyomi máa gbọ́ àwọn èèyàn láwọn tiẹ̀ mọ̀ Oriyomi táwa ni Samadi àti Kudusi. àwọn ọmọ kọ́sítọ́mà àwọn ọmọ. olórí ibú wo lọmọ wò ní sọ̀rọ̀. àwọn ọmọ kí ni. àwọn ọmọ Sólómọ. níbo. ibo náà ń gbé. ibo náà ń gbé. òkè ń bẹ́ẹ̀. ọ̀gá ẹ̀rẹ́gbẹ̀ wá mẹ́sàn wọ́n ṣé òun fẹ́ wọn ni. ó ní lẹ́yìn mi. ọmọ kéékèèké la. sọ́wọ́ ó yà wọ̀ bọ̀ báwọn bọ̀ Sólómọ ló fẹ́ gba ìyàwó Oriyomi lọ́wọ́ ó yà bọ́ bíbá.
ẹ kú ọ̀bẹ onìkan ló fẹ́ wò. Ṣewọn Solomon eléyìí fáyìn o fáyìn bọ̀ eléyìí o mo dára. má fẹ́ kí. lórí mẹ́gbẹ́ yẹn aláàtí dé. Ìyàwó Kùdùsù, ìyàwó Sàmádì, ìyàwó Ìyọ̀mí Ìyọ̀mí Hamzat, Ìyọ̀mí olólùfẹ́ mi. Ìyọ̀mí ní mo fẹ́, kókó tí mi lẹ́nu, ó ń jọ mi lọ́rùn, ó wà lé mi láyà. Ìyàwó Ìyọ̀mí ẹ̀mọ́ gbọ́kọ̀ mi ò. Ògo.